káwọ̀ padà gbogbo ojú tó ń wá. Ìkànnì BBC News Yorùbá ni ẹ wà yìí. Ìlú Ìsẹ́yìn la wà níbi tí kábíyèsí tuntun ọba Sefiu Oyèbọ́lá ti kí àwọn aráàlú májèká bá gbogbo látàárọ̀ ní iléeṣẹ́ BBC News Yorùbá tí wọ́n sí ojú wòran yín bí àwọn aráàlú ti tú jáde láti wá kí kábíyèsí káàbọ̀ láti ibi ọwọ́ aago 12 tí kábíyèsí wọ̀lú. Kábíyèsí ti ń lọ káàkiri tìbútòrò ìlú Ìsẹ́yìn kó tó di wípé wọ́n á fi àgàdà ìkíni yìí wọ́n á dá dúró. Lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ará ìlú Ìsẹ́yìn ọjọ́ ọba láwa yìí ibi tí àwọn èèyàn tuntun tú jáde láti wá wo kábíyèsí tuntun Àsẹ́yìn ti ìlú Ìsẹ́yìn. Àsẹ́yìn ti ìlú Ìsẹ́yìn tuntun lẹ́wọ̀n tí wọ́n ń juwọ́ sí àwọn aráàlú Ìsẹ́yìn tó tú jáde láti wá kí wọn káàbọ̀ padà sí ìlú Ìsẹ́yìn. Fún gbogbo ojú tó ń wà lẹ́ẹ̀kan sí ìkànnì BBC News Yorùbá ni ẹ wà yìí. Ìlú Ìsẹ́yìn la wà níbi tí àwọn aráàlú Ìsẹ́yìn ti tú jáde láti wá kábíyèsí tuntun Àsẹ́yìn tilẹ̀ Ìsẹ́yìn ọba Sefiu Oyèbọ́lá káàbọ̀ padà sí ìlú Ìsẹ́yìn. Lẹ́ẹ̀kan sí ojú ìjọba tí ó wà ìkànnì BBC News Yorùbá ni ẹ wà yìí. Ìlú Ìsẹ́yìn láti mú ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ wá sí ojú ìwòran yín. Ṣáájú mo ti sọ wípé kábíyèsí tuntun Àsẹ́yìn ti ilẹ̀ Ìsẹ́yìn ọba kábíyèsí tuntun ọba Àsẹ́yìn ti ilẹ̀ Ìsẹ́yìn ní àrísán ti káàkiri ìlú Ìsẹ́yìn láti àárọ̀ tí àwọn èèyàn sì ń kí wọn káàbọ̀. Ẹ má jẹ́ ká gbàgbé pé iléeṣẹ́ BBC News Yorùbá ti fi tó yín létí wípé àárọ̀ yìí ni kábíyèsí ṣẹ̀ṣẹ̀ wọ ìlú lẹ́yìn ìgbà tí gómìnà Ṣèyí Mákindé tí wọ́n ti fòǹtẹ̀ lù wọ́n tó sì fi àṣẹ sí wípé kí wọ́n jẹ Àsẹ́yìn tuntun. Ọjọ́ 24 oṣù keje ọdún 2022 ni Àsẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wà lórí oyè ni wọ́n gbéṣẹ̀ tí kó tó di pé gómìnà Ṣèyí Mákindé fi ọba Sefiu
Oyèbọ́lá jẹ́ Asẹ́yìn tuntun adẹ tún jẹ́ kó yé àwọn olùgbọ́ wa káàkiri tẹ́tí wà wípé ìgbà àkọ́kọ́ ti Asẹ́yìn tuntun a máa wọ ìlú Ìsẹ́yìn wà lẹ́yìn ìgbà tí gómìnà Ṣèyí Mákindé ti fòǹtẹ̀ lù wọ́n gẹ́gẹ́ bí Asẹ́yìn ti ilẹ̀ Ìsẹ́yìn tuntun. Ìkànnì BBC News Yorùbá ni àti mú ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wá sí ojú ìwòran yín. Ìlú Ìsẹ́yìn ni a wà lọ́wọ́lọ́wọ́ báyìí ibi tí Asẹ́yìn ti ilẹ̀ Ìsẹ́yìn tuntun ti ń lọ káàkiri ìlú Ìsẹ́yìn láti kí àwọn olùgbé àti àlejò àti àwọn ará ìlú Ìsẹ́yìn. Ìkànnì BBC News Yorùbá lẹ́wà yìí gbogbo wa ṣe ń lọ ní ìlú Ìsẹ́yìn ni a ó máa mú wá sí ojú ìwòran yín.